Ẹ káàsán, ẹ káàárọ̀ àkójúmọ́, ẹ káalẹ́ gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Àìgbàtèmi Èjìrẹ́ Chanta náà ni orúkọ mi. Ẹ dákun fídíò tí mò ń ṣe yìí, fídíò yìí mo fẹ́ kó dé ọ̀dọ̀ ẹni tó wà nísàlẹ̀ yìí, which is Ibrahim Chata. Mo fẹ́ kí fídíò yìí dọ́dọ̀ wọn. Mo fẹ́ kó kàn wọ́n lára gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kán lè mọ irú ìwà táwọn ń wù. Mo fẹ́ kí fídíò yìí kó kàn wọ́n lára ní o, kán lè mọ irú ìwà tí wọ́n ń wù. Ẹ gẹ́ẹ̀tì mi, torí pé bọ́lọ́run bá dá èèyàn, téèyàn bá wà ní èèyàn, ó yẹ kó máa ronú sí nǹkan tí ó bá máa ṣe. Ẹ má bínú o, ó yẹ kí ẹ máa ronú sí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, tẹ́ mọ̀ pé nǹkan tẹ́ ṣe yìí o, gbé nǹkan tí bá ṣe yìí o, àwọn kan ó lè máa benefit ńbẹ̀ o, àbí yóò jàǹfààní fún gbogbo ayé. Kẹ́ ẹ tó ṣe yẹ kẹ́ ẹ lè máa ronú sí. Ó yẹ kẹ́ ẹ lè máa ronú sí o, torí pé èmi ò tiẹ̀ mọrú ẹ̀dá, ìmọrú ẹ̀dá tọ́lọ́run dá yín tó fi rí bẹ́ẹ̀. Ìmọrú ẹ̀dá tọ́lọ́run dá yín o tó tọ́lọ̀ lọ rí bó ṣe rí mi. Kí nìkan tí ń dá láti sọ ni pé ẹ wo orú bàbá Ibrahim Chata, ẹ wo orú gẹ́gẹ́ bí kíní tí wọ́n dá kalẹ̀, ẹ wo orú gẹ́gẹ́ bí fíìmù tán ṣe kalẹ̀, ẹ wo orú bẹ̀. Ṣé ó jàǹfààní fún gbogbo òṣèré tí ń bẹ lágbàáyé àbí ò jàǹfààní? Kò lè mọ́ rí bẹ́ẹ̀. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé tí ẹ bá ti ní ambition tó dáa, tẹ bá gbọ́nu fídíò ọ̀kan wọ́n ní láti ìgbà tí àwọn ti lọ location Bàbá Ògúndé àwọn tó sọ pé ọlọ́ọ̀ èmi náà fẹ́ kọ́ kínní, àwọn tó wá lọ sí àjì, àwọn tó wá ń bẹ lóhùn pa àfẹ́ kọ orú nǹkan báyìí. Ọlọ́run dẹ̀ gbà á, ó túmọ̀ sí pé ohun èèyàn lóhùn Ọlọ́run. Wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan tó wá dùn mọ́ mi jù láyé. Wọ́n ní lásìkò COVID, ibi tọ́rọ̀ ti ké nínú o, wọ́n lásìkò COVID, everybody ò lọ́bì kankan, àwọn kan lè ṣe fídíò káwọn kí àwọn èèyàn, káwọn chant, wọ́n lè fún àwọn 300k. Definitely ẹ ń jẹ́ kó yé wa pé àwa tá à ń chant, iṣẹ́ tá à ń ṣe àṣìṣẹ́ ṣe. Ẹ ń jẹ́ kó yé wa pé tá a bá sì tẹra mọ́, ayọ̀ àti ìdùnnú sì ń bẹ níbi pé ká chant, ká kíyàn, pé chant wa àtúnfi ń dùn àwọn èèyàn nínú ni. Ọ̀dà ẹ̀ ní ṣòfò, ẹ̀ ní ṣòfò, ẹ̀ ní ṣòfò alẹ́, ẹ̀ ní ṣòfò àárọ̀, ẹ̀ ní ṣòfò ọ̀sán, ẹ̀ ní ṣòfò kankan bẹ́ẹ̀. Kankan wá bẹ́ẹ̀ tí mo ń gbèyàn ṣubú láyé pé kò bóyá ó ti ṣe ẹ̀ kò mọ́ ṣe mọ́ ni kò ní jẹ́ ti yín o, ní agbára lọ́wọ́ Ọlọ́run. Nítorí tó wá dùn mọ́ mi jù láyé ni pé wọ́n tó wá fẹ́ràn àwa tá a jọ ọmọ Kwara. Mo lọ location ọ̀kan ti Fásẹ, wọ́n gbọ́dọ̀ wá sọ fún mi pé ẹ bá mi take àwọn Kwara yẹn dáadáa o, Ọlọ́run ní jó fẹ́ dé pé ó bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Ẹ tún wá ń jẹ́ kó yé wa wípé làgbà tí pé ẹ ń jẹ́ kí ó yé wa pé àti kékeré àtìgbà tí bàbá ẹ̀ ti ń sọ pé ó fẹ́ ṣe nǹkan, so ẹ ń fi yé wa nísìnyí pé nǹkan tá a bá fẹ́ ṣe ká ti mọ pílánì fún un, bí mo fẹ́ ṣe nǹkan báyìí ká tó wá mọ̀ ṣàánú gbogbo nǹkan tí wọ́n ń dí ẹ̀dá lọ́nà tí òfin ní rọ́nà lọ́rọ̀ ní jó ṣẹlẹ̀ sí ẹ ní kọsẹ̀ ara, ẹ ní kọsẹ̀ ẹnu, ẹ tún wá ní kọsẹ̀ ẹ̀mí. Ẹ dákẹ́ bá mi share fídíò, mo fẹ́ kó dọ́dọ̀ bùdá Ibrahim gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Bùdá Ibrahim Chata mú sọ o, mo fẹ́ kí fídíò yìí dọ́dọ̀ wọn, ẹ lè mọ̀ pé èmi Àìgbàtèmi Èjìrẹ́ Chanta láti Ìlọrin ni mò ń ṣe fídíò yìí. Kò ní bàjẹ́ fún yín o, ìwọ tó bá fẹ́ bẹ̀ wọ́n náà bá mi share fídíò yìí kó tó wá bá mi sàmí, torí pé tí èèyàn bá dunnú sórí olóore, oore tolú ẹ̀ náà yóò dé. Ẹ wo fíléèjì yẹn. Mo débẹ̀ mo rìn káàkiri bẹ̀ mo gbé Ọlọ́run, iṣẹ́ ilé mi náà ń ṣe, mo sì mọ̀ àti gbàgbọ́ torí inú ẹ̀yin oníṣòre kí inú tèmi ó bàjẹ́ sí, mo mọ̀ pé yóò sì rí bẹ́ẹ̀. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ dákun tó Ọlọ́run fọlọ́ọ̀ báyìí, ẹ jẹ́ kó dọ́dọ̀ bọ̀dá Ibrahim gọ̀gọ̀, ẹ ṣeun.